آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ada ọpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba àlekè ọlá, ọba tó tún ṣọ́ wa di Jímọ̀ tòní. Àbí Ọlọ́run ọba ọ̀pọ̀ Jímọ̀ k'Ọlọ́run jẹ́ kí a ṣe láyé nínú àlàáfíà, nínú ẹ̀mí gígùn. Ẹ káàbọ̀ sí orí ètò wa Àgbọ́yé Islam. Orúkọ tèmi ni Dhikrullah Muyosore. Ibi tí a ti ń yànnàná, tá ti ń gbéyẹ̀wò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ipa rere tó fi sílẹ̀. Tá a bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá, a sọ tí ànábì tó ṣe jẹ́ tí wọ́n ṣe bí àti gbogbo àwọn nǹkan mèremère tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n bí sáyé, tí ìmọ́lẹ̀ tó ṣẹ̀yọ nínú òkùnkùn biribiri tó ti ń bẹ ní gbogbo àgbáńlá ayé. A sọ tí ànábì ṣe jẹ́ aláfọkàntán èèyàn, a sọ tí ó ṣe jẹ́ tọrẹtọrẹ, a sọ bákan náà fún wa tí ó ṣe bọ̀wọ̀ fún àgbàlagbà, tí ó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọdé. Adẹ̀sọ tí ó ṣe gbìyànjú láti bẹ̀rẹ̀ ìmá pèpè sí ojú ọ̀nà Ọlọ́run. A tún wá tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run lónìí. Irú iṣẹ́ wo ni ànábì tún gbé ṣe lórí ilẹ̀ tó ń jẹ́ ìkọ́ṣe dáadáa, àwòkọ́ṣe dáadáa fún èmi àtẹ̀yin. Àwọn tó máa bá wa sọ wọ́n ti wà ní ìkàlẹ̀, ṣùgbọ́n tí kí a tó fojú wọn hàn wá, ẹ jẹ́ ká dókè lọ́rùn náà ká gbọ́ nǹkan tí wọ́n ní fún wa nílé iṣẹ́ Blitz and Junot Nigeria Limited tí wọ́n ń ṣe iṣẹ́ ọṣẹ oríṣiríṣi, visa ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ní fún wa, tí a bá padà dé a tẹ̀síwájú. What a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean white and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent. Happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí orí ètò yín Àgbọ́yé Islam, níbi tí a ti ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa. Ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí, òun náà ló máa ń fún ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn. Àbí Ọlọ́run bá k'Ọlọ́run nífẹ̀ẹ́ sí wa ká lè gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam. Àwọn tí ó máa bá wa sọ̀rọ̀ ti àṣálẹ́ ètò ní apá kejì ni a pè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ipa rere tí ó fi sílẹ̀, apá kejì ni. Àwọn tó bá wa sọ apá kìíní, àwọn náà ló fẹ́ wá bá wa sọ apá kejì, torí pé ẹyẹ òun fi ìyẹ́ kan fò, ìyẹ́ méjì ni ẹyẹ máa fi ń fò. Tó yẹ ń fi ọ̀tún tó ṣe fi ń fò náà ni ó máa fi òsì fò. Pẹ̀lú ògo Ọlọ́run, àwọn ustaz wa tí wọ́n jẹ́ chief missioner Jama'atu Islamiyya, chief imam Jama'atu Islamiyya of Nigeria Ìjẹ̀bú Òde branch, tí wọ́n dẹ̀ jẹ́ Mufasir Ìjàdà quarters. Ọ̀nà ni ustaz wa Al-Imam Abdulmajid Alinsin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ní ọ̀sẹ̀ tó kọjá, àwọn ọ̀rọ̀ tá a yànnàná, a sọ̀rọ̀ ń pa Ànábì wa Muhammad tí a ṣe bí àti gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀. Pàápàá jùlọ àwọn tí ó tún rọ ìka Ànábì, tí wọ́n jàǹfààní oore t'Ànábì mú wá sáyé. Lénìí a fẹ́ tẹ̀síwájú. Àwòkọ́ṣe wo gan la máa rí lára Ànábì tó máa jẹ́ ìwúlò fún gbogbo àgbáńlá ayé, pàápàá jùlọ àwa mùsùlùmí tá ń bẹ ní Nàìjíríà wa yìí. Bismillah ustaz. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah rabbil alamin wa salatu wa salamu ala rasulihil karim wa ala ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsan ila yawmiddin.
Fasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àfi eléyìí àfi kí Ọlọ́run àti òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad àti gbogbo àwọn tó ń lànà ẹ̀ lánàá. àwa kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ṣẹ́kù sí Ọlọ́run gbé Islam lé lọ́wọ́ lẹ́nìí látọ̀dọ̀ bàbá Chief Imam Akilẹ̀ Ìjẹ̀bú òkàdé gbogbo àwọn bàbá wa nínú ẹ̀sìn. tó àwa kí gbogbo ẹ̀yin náà tí ẹ gbé ètò yìí dání Ọlọ́run ní jẹ́ oṣù yín kọ́ Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ yín gbogbo iléeṣẹ́ yìí ọlọ́mọdé ó dàrú iléeṣẹ́ náà tí wọ́n ṣe agbátàrú ètò yìí náà kọ́lọ́run bá jẹ́ kí iléeṣẹ́ náà máa gbèrú sí Ọlọ́run. tó gẹ́gẹ́ bí a ṣe sọ kẹ́yìn ní ọ̀sẹ̀ tó kọjá pé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad pé oore ńlá lọ́lọ́run fi ṣe fún wa. tó Ọlọ́run dá àwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́run dá pọ̀ ṣùgbọ́n Ọlọ́run dá ọmọ ènìyàn ó ṣàwà lẹ́ṣà nínú àwọn èèyàn náà Ọlọ́run tún ṣe àwọn kan lẹ́ṣà àwọn wo lọ́lọ́run ṣẹ̀ lẹ́ṣà àwọn ẹni tó bá mọ Ọlọ́run òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad ó ní man yuridillahu bihi khayran yufaqihu fi dini ẹni tọ́lọ́run bá gbàgbé ìrore láyé alágbọ̀yé ẹ̀sìn ẹ̀sìn yìí kẹ̀ la fi ń lọ ní ọ̀run òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad ó ti jẹ́ àríwò kọ́ṣe fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí a bá lọ wọnú Quran chapter 33 verse 21 àti 36 Ọlọ́run ń sọ fún wa ń bẹ̀ ní pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa zakara Allaha kathira. ó ní dájúdájú òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad ó jẹ́ àríkọ́ṣe dáadáa fún wa nítorí pé ìgbésí ayé táwa lò yòówù náà ti lo ìgbésí ayé yìí rí nínú àwọn àríkọ́ṣe dáadáa tí a lè fi lo ìgbésí ayé nírọ̀rùn tí ò ní sí wàhálà púpọ̀ fún wa nílẹ̀ ayé òun náà ni òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad àríkọ́ṣe yìí ó sì ti wà nínú Quran àti hadith Ànábì wa Muhammad àsọ̀ọ́lẹ̀ tó yẹ pé méjèèjì yìí téèyàn bá ń tẹ̀lé tó ń gbọ́ ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ní mímọ̀ nípa ẹ̀ onítọ̀hún kò ní kó sí wàhálà ayé bí Mẹ́kà ṣe nífọ̀kànbalẹ̀ lẹ́nìí àti Mọ̀dínà bẹ́ẹ̀ ni onítọ̀hún náà máa ṣe nífọ̀kànbalẹ̀ nínú ìlú tí ò ní sí ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ tó bá ti lè gbàgbọ́ yé Islam. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ nìkan tó jẹ́ pé Ọlọ́run ṣàlẹ́ṣà nípa àwọn ìṣesí kan tí Ọlọ́run kọ lẹ́kọ̀ọ́ ẹ̀ tó jẹ́ pé àwọn mùsùlùmí à ń láti máa tẹ̀lé à ń láti fi máa yàtọ̀ sí ẹlẹ́sìn èmi nínú àwọn ìṣesí yìí òun náà ní pé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad tó bá fẹ́ sùn ó ní bó ṣe ń sùn ó yẹ kí mùsùlùmí mọ̀ tó bá jí ó ní ohun tó máa sọ ó ní ohun tó máa ṣe tó bá fẹ́ lọ síbi ilé ìgbọ̀nsẹ̀ ó ní ẹsẹ̀ tó máa gbé wọlé tó bá fẹ́ jáde ó lẹ́sẹ̀ tó máa gbé jáde tó bá fẹ́ wọ mọ́tò ó ní ohun tó máa sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò rìn ìlànà ẹ̀ lẹ́nìí ìlànà tí wọ́n yìí bá ń lẹ̀ ni wọ́n yìí rìn tó yẹ pé lómi máa di nǹkan mára ó dẹ̀ pẹ́ra ẹ̀ ní mùsùlùmí ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad ó jẹ́ nìkan tó jẹ́ pé à ń láti máa wò kọ́ọ̀tì níbi ìtẹríba nígbà tí òjíṣẹ́ Ọlọ́run di ọmọ ọdún márùndínlógójì 35 years ṣẹ́bà kókò tí ì di ànábì ńgbà yẹn kò tí ì di òjíṣẹ́ ńgbà yẹn nígbà yẹn ó jà wọ́n fẹ́ renovate Kaaba wọ́n fẹ́ tún kọ́ níjọ́ náà lọ́hùn gbogbo àwọn ìdílé tó wà ní Mẹ́kà ni wọ́n ń gbìyànjú yìí pé tán bá kọ́ tán ajáralẹ̀ àsìwádùn tán máa ń pọ́n láyẹn wípé ìdílé àwọn ló máa gbé sínú síbẹ̀ padà tó gbogbo wọn àjọ ń fà mọ́ra wọn lọ́wọ́ àwọn Lárúbáwá kẹ̀ kí òjíṣẹ́ Ọlọ́run tó dé wọ́n láìkì ẹbọ wọ́n dẹ̀ láìkì ọtí mímu wọ́n dẹ̀ láìkì obìnrin wọ́n dẹ̀ láìkì ogun nǹkan kékeré ló máa pa ogun rẹ̀ òjíṣẹ́ ládẹ̀ tí mọ̀ wípé ogun ni kíní yẹn fẹ́ dà tó yẹ pé àwọn Bani Abdudari àti Bani Udeyi àwọn ìran méjì wọ́n ti jọ ń fà mọ́ra lọ pé ìran tiwa ló kàn nítorí pé ó máa wà lákọọ́lẹ̀ tó máa gbọ́ láéláéláé tó kó tó di pé wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ àwọn Quraysh tí wọ́n jẹ́ ìran Ànábì wa Muhammad ó kújọ́ márùn-ún kí nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n ti lọ jókòó sí Kaaba ní ìkan nínú wọn Abu Umayya Al-Makhzumi ni ẹ bá sọ pé ẹ̀yin àgbààgbà tó kù ẹ tètè dá sọ̀rọ̀ yẹn má jẹ́ odogun o ẹ mọ ará Mẹ́kà o gbà táwọn yẹn máa wá dájọ́ wọ́n ní ẹni tó kọ́kọ́ wọ ilé yẹn òun la máa sọ pé kó gbé òkúta yẹn sí ààyè ẹ padà nígbà tá a bá kọ́ ilé yẹn tán tálẹ́ńtì tó kọ́kọ́ wọlé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad nígbà tó ń sọ fún
ìṣe ló mú ìsọlẹ́rùn tí màá ń sọ lọ́rùn yìí ìṣesí wọn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di ẹ̀rọ ẹ̀sìn ló bá tẹ́lẹ̀ lọ́ bá gbé òkúta yẹn sí ló bá ní gbogbo àwa tá a jọ ń jàdún pé èmi ni máa gbé gbogbo wa la máa jọ gbé ní etí tá a máa gbé létí báyìí tá a máa gbé débẹ̀ tá a máa gbé débẹ̀ èmi tẹ̀ ní kí n gbé síbẹ̀ màá ṣẹ̀ wá ṣe kí ni. peaceful wa ó jọba kò sí jà kò sí ọ̀tẹ̀ àwọn èèyàn mọ̀ ìṣesí kan nìyẹn ìyẹn wà fún gbogbo àwa tí wọ́n bá pè pàápàá olóṣèlú tó bá sọ fún wa pé tí àwọn èèyàn pọ̀ tí a jọ ń jàdùn ipò kan kò tí yẹn sìn àbíkẹ́ ní mọ́ṣáláṣí ni tá a bá jọ ń jàdùn ipò kan tó bá ti gbé lé ẹ lọ́wọ́ kò tí yẹn sìn àwọn tó kù náà fà wọ́n mọ́ra kẹjọ ṣé ẹnìkan ò lè dálù ṣe ọ̀rọ̀ gbọ́ ọ̀tá mi ni wọ́n mọ ẹ̀mí ní má kò ní wọn ò ní jẹ́ kó rí ṣe gbàdúrà orí ẹ̀ náà ni president wa ń ṣe lọ́wọ́lọ́wọ́ sìn tó ń pelé tó mọ̀ pé òun ò lè dá ṣe àkọ́kọ́ nìyẹn gbogbo orí àwọn eléyìí ẹ jẹ́ ká kọ́pì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjìyẹn lá ànábì wa Muhammad nígbà tó dé Mọ̀dínà ṣé mọ̀ pé ní Mẹ́kà ogun àtọ̀tẹ̀ ni ọdún mẹ́tàlá tó lò mẹ́ta ṣùgbọ́n nígbà tó dé Mọ̀dínà tí òun ràkúnmí tó gùn wọ ilé yìí ń fa lọ́tún yìí ń fa lọ́sì ilé mi ló máa dé sí tèmi ló máa ẹni kálukú ṣàwọn láti jẹ́ orúkọ tó ó wá sọ fún wọn pé kán ní sùúrù ibi tí ràkúnmí yẹn kúnlẹ̀ sí ń jọ́ náà lọ́hùn òun náà ní orí ilẹ̀ kan kò lọ sí ilé iwájú ilé èèyàn kankan wọ́n ń ṣàdúrà níjọ́ náà lọ́hùn pé Ọlọ́run jẹ́ kó jẹ́ ilé wa o Ọlọ́run jẹ́ kó jẹ́ ilé wa ṣùgbọ́n kò dúró sórí ilẹ̀ kan ju ilé kan ju orí ilẹ̀ kan ló lọ ó wá dúró sórí ilẹ̀ wá kúnlẹ̀ síbẹ̀ òjíṣẹ́ Ọlọ́run wá ń béèrè lọ́wọ́ pé talẹ́ńtò nílẹ̀ wọ́n láwọn ọmọ òrukàn lónìí orúkọ ọmọ òrukàn yìí náà ń jẹ́ Sálù àti Sùhẹ́ẹ̀lì tó ó wá sọ fún ẹni tó kù ní bàbá fún wọn pé èló lẹ fẹ́ tà àwọn ẹni fíṣẹ̀ bí nílà òjíṣẹ́ Ọlọ́run ní nítorí pé nígbà tí wọ́n fẹ́ kúrò nílé bàbá ní Mẹ́kà Abubakar ti mú 5 díríàmù dání díríàmù yẹn tá a bá ṣe ń sìn á máa lọ bí 5 million tó bá ju bẹ́ẹ̀ lọ ìyẹn ti mú owó dání wọ́n san owó àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé wọ́n kọ́ mosque lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ mosque tó kọ́ tó kọ́ mosque tán òjíṣẹ́ Ọlọ́run wá padà sílé Abu Ayyub al-Ansari wọ́n wà ń bẹ̀ àwọn mùsùlùmí Mọ̀dínà wọ́n gba ànábì lálejò jíjẹ mímu lójoojúmọ́ ni wọ́n kó wa òjíṣẹ́ Ọlọ́run wá sọ fáwọn sàbẹ̀ pé nísìnyí o iṣẹ́ ni kẹ́ múra sí ẹ̀yin lọ sí di òwò ṣíṣe kò tí yẹ yín sìn ẹ̀yin kan ẹ lọ sí di ọ̀gbìn ṣíṣe agriculture báwọn sàbẹ̀ ṣe pín ara wọn nìyẹn bó tẹ̀ jẹ́ pé àwọn ará Mọ̀dínà jọ́nà lọ́wọ́ Al-Ansari ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń lo yàrá 2 mẹ́ta tó dẹ̀ kúrò ní àwọn yàrá yẹn fún àwọn màjìrún débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó níyàwó púpọ̀ wọn kó yàwó wọn síta wípé ètè bá ti wù yín ní kẹ́ máa mú tó bá dẹ̀ fẹ́ fẹ́ yàwó Mẹ́kà kẹ̀ ìnáwó ńlá ni ìyẹn làwọn kan gbọ́ ní Mẹ́kà pé tẹ́ bá dé Mọ̀dínà sí àyè gbà wọ́n o àníyàn yẹn làwọn yẹn fi wá sí Mọ̀dínà wípé táwọn bá débẹ̀ òjíṣẹ́ Ọlọ́run gbà tó rí wọn pé àwọn eléyìí wọn ò ń ṣe ara mi ìyẹn ló fàtà díìsì àkọ́kọ́ kọ́kọ́ wá pé iná mọ́lẹ̀ àmọ́ àmọ́ kánátì ìjìrátù ilà láyé fa ìjìrátù ilà láyé wa rasuli àmọ́ kánátì ìjìrátù lìdúnìyà yòsíbìyà tó ìyẹn ló mú àdìsí yẹn tó fi wáyé nìyẹn pé ẹni tó yẹ pé ìjìrá àti ẹ̀ ó ṣe nítorí tọ́ Ọlọ́run agbẹ̀sán nítorí tọ́ ṣùgbọ́n tó yẹ pé obìnrin ló torí ẹ̀ ṣe pé òun fẹ́ fẹ́ obìnrin kan bí àwọn nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run ó wá so àwọn mùsùlùmí pọ̀ pé ẹ̀yìn kan kì í wà láyé nínú àwọn àríkọ́ṣe tá a máa kọ́ṣe lára ẹ̀ nìyẹn o ó gbọ́ dáadáa wà láyé kó sọ pé láìpẹ́ ò bá tẹ̀yìn kan mú pé èèyàn burúkú ló dé kù láyé wàá ní èèyàn kankan tó jẹ́ pé tí a bá tiẹ̀ mu nítorí pé ayé tàwa náà yọ Ọlọ́run ti sọ fún wa àwa náà mọ̀ bẹ́ẹ̀ wípé tí ó bá dalé ní kó tún dalé lẹ́ẹ̀kejì ni àwa méjèèjì tá a bá múra wa lọ́rẹ́ yẹn tèmi bá ń rí ṣe lénìí èkejì mi nǹkan lè má lọ déédéé fún un láti assist ẹ̀ tó bá dé àsìkò tiẹ̀ náà tóun náà rí ṣe tí nǹkan dọ́ọ̀lù fèmí náà ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ara ẹ̀ oníṣẹ́ nàálì òun ni ọmọ ìyá àwọn látẹ̀yìn lọ tóun ò ní fi nǹkan kan pamọ́ fún tó orú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà káwa náà ní ọ̀rẹ́ intimate friend tó jẹ́ pé a gbọ́dọ̀ fi àṣírí wa bò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá kú lẹ́nì wọn ní onílẹ̀ ń gbá ó ní owó ń gbà báyìí ìyẹn kò ní sọ fún ìyàwó kò ní sọ fún ọmọ kò tún lọ́rẹ̀ẹ́ tó máa sọ fún gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká gbìyànjú ká má ṣe rí òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad sàṣàrà ó fún àwa mùsùlùmí ó fún ọrọ̀ ajé ìlú yẹn ó gbé sókè nígbà tó wọ bẹ́ẹ̀ ìyẹn ló fà á tí àwọn èèyàn fi wò pé ọ̀gbẹ́ni yìí
òun gangan ló tọ́ sí ọba nítorí wọ́n ti ní ẹni tó fẹ́ fi jẹ ọba tẹ́lẹ̀ Yẹhudi ni tòtí yẹn sì tìgbà tó òjíṣẹ́ Ọlọ́run wọlé òjíṣẹ́ Ọlọ́run ló wá ṣe kí ni ló wá gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká kọ́ṣe òjíṣẹ́ Ọlọ́run nípa ọ̀rọ̀ àwọn nǹkan báyìí nítorí tó wá ṣe pàbámbarì ní Mọ̀dínà ni pé àwọn ìran kan wà ìran méjì ni wọ́n Ausu àti Khazraj ogun tó wà láàrin wọn okú òun kékeré láì mọye ọgọ́rùn ọdún sẹ́yìn tán ti ń jà tí gbogbo àwọn ìlú àwọn ọba gbogbo àwọn èèyàn ńláńlá nílùú tí wọ́n ti parí ìjà yẹn kò ṣeé parí tí wọ́n rí parí nígbà tí òjíṣẹ́ Ọlọ́run dé gbogbo wọn lọ́wọ́ gbà fún òjíṣẹ́ Ọlọ́run àwọn èèyàn wá sọ fún òjíṣẹ́ Ọlọ́run pé àwọn ìran méjì yìí wọ́n ń bára wọn jà o òjíṣẹ́ Ọlọ́run dẹ̀ parí ìjà yẹn tí ìjà yẹn tó dẹ̀ kú tí ò dẹ̀ gbérí mọ́ láti ìgbà náà gbogbo ráwà yìí náà àwọn ìṣesí yìí ká máa kọ́ṣe lára òjíṣẹ́ Ọlọ́run káwa náà máa parí ìjà pàápàá àwa tá a jẹ́ imam àwa tá a jẹ́ àfáà tá a jẹ́ aṣíwájú àwa tá a jẹ́ baálé ilé ká má máa díjà alẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ wo òjíṣẹ́ Ọlọ́run ọdún mélòó ló lò láyé ó lò 63 inú 63 yẹn ọdún mélòó ló fi ṣẹ̀sìn 23 ọdún mélòó ló fi kọ́ ìmọ̀ 23 years nígbà tó wọ 40 years ní knowledge iṣẹ́ ìdìbà ló ń kọ́ ìmọ̀ àwa akẹ́tì wà nínú Islam 40 years àmọ́ bọ́ ṣe ń kí wẹ́ lómi kò mójútó irun dèní lẹ́nì ayé tó jẹ́ pé à ń rí tó jẹ́ pé àwọn ẹgbẹ́ wa àwọn tó ta jùlọ wọ́n rìn wá mọ́lẹ̀ àwa wá ń wòye pé afẹ́ṣayé kò tí kàn wá. òjíṣẹ́ Ọlọ́run ó ṣe ẹ̀sìn ó lo ayé pẹ̀lú ẹ̀sìn 23 years òkìkí ẹ̀dẹ́ nǹkan lọ. sallallahu alayhi wa sallam. kò dẹ erépa òde parẹ́ dè ní ilé ni ẹlòmíì ló ń dé díẹ̀ sí láyé bó ṣe kú wọ́n ti gbàgbé ẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a kọ́ṣe ẹ̀ ọ̀nà tá a lè gba kọ́ṣe òjíṣẹ́ Ọlọ́run ṣe ló pọ̀ púpọ̀ mo wá fẹ́ sọ ìtàn kékeré kan fún wa. òjíṣẹ́ Ọlọ́run ó máa ń rán àwọn èèyàn lọ sójú ogun tó bá rán wọn lójú ogun ni wọ́n máa ń pè wọ́n ní àwọn sàrọ́yá àwọn ojú ogun ọba ìlú kan wà tó jẹ́ pé ó ti gbọ́ òkìkí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad ó dẹ̀ ń gbèrò láti pa pé jọ́kànjọ́kàn òun máa lọ pa gbogbo ìgbà tó bá ti kúrò nílé àbúrò ẹ̀gbọ́n bàbá ẹ̀ kan ló máa ń dá padà ṣùgbọ́n tó bá ti rí àwọn sàbẹ̀ Ànábì wa Muhammad sàásàlà tó bá sọ pé àwọn ọmọ ẹlẹ́yìn Ànábì ni ńṣe ló máa pa wọ́n. òtí Ọlọ́run wá mọ arákùnrin nígbà tó wá dijọ́ kan àwọn sàbẹ̀ tí wọ́n lọ sójú ogun wọ́n wá mú arákùnrin wọ́n rí mú lórí yẹ̀ wọ́n wá dé mọ́ òpó mọ́ṣáláṣí òtí Ọlọ́run wá jáde ó wá fẹ́ lọ kírun ní mọ́ṣáláṣí ló wá ní Sùmọ́mọ́ ibùnú Asálì nìyí àbí kì í ṣe òun náà ni ó súnmọ́ orípò òun ni òjíṣẹ́ Ọlọ́run wá ń béèrè pé àbí kì í ṣe ìwọ ni olóhùn ni tó òjíṣẹ́ Ọlọ́run wá ní ọwá béèrè lọ́wọ́ sàbí pé mẹ́ni tẹ́ ẹ mú àtẹ̀dírú nà má àkásùn ṣé mẹ́ni tẹ́ ẹ mú yìí wọ́n láwọn ò mọ̀ ó ní ọba Yàmọ́mọ̀ nìyẹn ọba ìlú wọn ẹ wá àwọn sàbí Ànábì wa Muhammad wọ́n mú ọba lórí yẹ ṣáwa ń sìn ṣe àlè dánwò táwa bá ti sìn bá rí ọba kí la máa ṣe a máa gbọ́n ni wọ́n mú ọba wọ́n mú lórí yẹ wọ́n dẹ̀ so mọ́lẹ̀ nítorí pé kí ni nítorí tọ́lọ́run tó nígbà tí ó wá rí òjíṣẹ́ Ọlọ́run wá sọ fún un pé kí ló rò pé máa ṣe fún ẹ Ọlọ́run mọ̀ pé èèyàn rè ni ẹ kò sí ní tó máa ṣe fún mi ju pé tó bá pa òun ti pa àìmọye àwọn èèyàn nínú àwọn èèyàn ẹ ò lẹ́tọ̀ọ́ láti pa òun bó bá dẹ̀ fi òun lẹ̀kẹ̀ kò sí ní tó lè ṣe ń bẹ̀ òjíṣẹ́ Ọlọ́run gbà tó padà lọ sí ilé ẹ wo òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad lẹ́ni tó fẹ́ pa kí ló lọ ṣe lọ kó oúnjẹ ó kó wá fún un ó bọ́ sí agbo ràkúnmí wọ́n fún wàrà ràkúnmí wọ́n gbé lọ fún ọ̀gbẹ́ni táwọn wí ó wá ń jẹ ó wá mu nírọ̀rùn nígbà tó di ijọ́ kejì ijọ́ kẹta òjíṣẹ́ Ọlọ́run fílẹ̀ ijọ́ méjì ó tún lọ bá pé ìwọ ọ̀gbẹ́ni kí ló fẹ́ kí n ṣe fún ẹ tó òjíṣẹ́ Ọlọ́run nígbẹ̀yìn òjíṣẹ́ Ọlọ́run nìkan túlẹ̀ túlẹ̀ tán nìkan túlẹ̀ kì í ṣe pé wọ́n fọ́ọ̀sì ẹ̀wọ̀n ní Islam o ó ní kó máa bá tiẹ̀ lọ nígbà tóun wá ń lọ sí ẹ̀yìn ìlú tó dé bàkíyì níbi tó ń sin àwọn òkú sí ló bá rí omi ló bá clean ara ẹ̀ ló bá padà sí mọ́ṣáláṣí òun fún ara ẹ̀ ló sọ pé ashhadu an la ilaha illallah àṣà pé nínú ẹni tóun hẹ́ẹ̀tì jù láyé pé òjíṣẹ́ Ọlọ́run ni nínú ẹ̀sìn tóun hẹ́ẹ̀tì jù láyé ẹ̀sìn òjíṣẹ́ Ọlọ́run ni nínú ìlú tóun hẹ́ẹ̀tì jù láyé ìlú òjíṣẹ́ Ọlọ́run ni ṣùgbọ́n lẹ́nìí òun á ṣe kí ni òun lòun ló wá nífẹ̀ẹ́ sí jù ló wá gba Islam gbọ́dọ̀ wá gba Islam ó wá lòun fẹ́ lọ ṣe umura tó wá ṣe yẹn wá ṣe làbẹ́kà ọmọ làbẹ́kà nígbà táwọn ará Mẹ́kà tí wọ́n gbóhùn ẹ̀ tán wá rí i pé ọ̀gbẹ́ni
ó fẹ́ padà nínú ẹ̀sìn bàbá ẹ̀ ó fẹ́ lọ sí ẹ̀sìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló bá ní ó ní bẹ́ẹ̀ ni ó ní torí pé èèyàn gidi ni èèyàn rẹ ni ẹ̀yin náà tẹ́ ẹ̀ bá gbà fún mi ní gbóúnjẹ tó máa ń gbóúnjẹ wá ìlú Mẹ́kà ni nígbà náà lọ́hùn ó dẹ̀ stop oúnjẹ yẹn lóòótọ́ tí ẹ pé nígbà tí ó stop oúnjẹ yẹn ebi wá ń pa wọ́n lọ bá òjíṣẹ́ Ọlọ́run ló dẹ̀ tó wá kọ lẹ́tà sí tó wá padà wá gbé oúnjẹ àwa nǹkan téèyàn bá ti ṣe lòmíì sìn ó parí náà ni kò ní foríjì nítorí náà ẹ jẹ́ ká kọ́ṣe ẹni tá a tẹ̀lé bó ṣe ṣe ẹ̀sìn ní ká jẹ́ ká ṣe gbogbo nǹkan tá à ń ṣe láyé létò gbogbo lòjíṣẹ́ Ọlọ́run ṣe ẹ jẹ́ àwádìí bó ṣe ṣe nínú Quran àti hadith Ànábì wa Muhammad ká má wo bọ́mọ aráyé ṣe ń ṣe ká wo bí Ànábì àti àwọn sàábẹ̀ bí wọ́n ṣe ń ṣe nǹkan nígbà ayé wọn tó fi ń lọ déédéé tẹ́sì fi ń lọ déédéé nítorí náà ọlọ́mọṣàṣàánú ẹnì kankan wa o Ọlọ́run kó gbàdúrà wa o. káwo tí Ànábì ṣe ìṣẹ̀sìn káwo tó ṣe lò ìgbésí ayé ká lè kọ́ṣe dáadáa látara Ànábì ẹ jẹ́ ká dúkè lọ́hùn ká gbọ́n tí wọ́n ní fún wa nílé iṣẹ́ Blitz and Junut kí àtàwá padà dé a wá ṣe ìtẹ̀síwájú lórí ètò tí à ń bá bọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ipa rere tí ó fi sílẹ̀ ẹ jẹ́ ká dúkè lọ́hùn. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí ètò yín ètò wa àgbọ́yé Islam ibi tí a ti ń gbọ́ ọ̀rọ̀ lórí ipa rere tí Ànábì wa Muhammad tí ó fi sílẹ̀ wọ́n ti sọ fún wa gbogbo ìwà dáadáa tí Ànábì wù ustaz nígbà tí àwa ti wá mọ gbogbo àwọn ìwà yìí báwo ni Ànábì ṣe kúrò láyé torí pé a gbọ́dọ̀ má mẹ́nubà nígbà tí Ànábì kúrò láyé lẹ́yìn ìgbà tí ó jẹ́ iṣẹ́ dógóńgó kí ló ṣẹlẹ̀ níwọ̀nba àsìkò tí ó kù fún wa kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ikú Ànábì. nígbà tí òjíṣẹ́ Ọlọ́run tí ó kúrò láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kùnú ẹ̀sìn láwọn tó jẹ́ pé ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run àwọn kan wà tán gba ìsìláàmù yẹn tán gbà dénú àwọn kan wà tó jẹ́ pé ṣèyí ṣekúṣe nínú wọn bó ṣe inú wọn dùn nígbà tí inú wọn dùn gbogbo àwọn tí wọ́n jẹ́ sàbí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣàbẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run kúnjọ́ Monday wọ́n dẹ̀ sí ń jọ Wednesday kò dẹ̀ sí ní tó dẹ̀ fa nìyí pé Islam àgbékalẹ̀ nìyí pé tí wọ́n bá fẹ́ ṣètò kan láti ní ìmáàmù òjíṣẹ́ Ọlọ́run ò dẹ̀ yan ìmáàmù ó tẹ̀ jẹ́ pé ó ti ń ṣe àpẹẹrẹ pé lágbájá máa ṣùgbọ́n kò sọ pé kò announce eléyìí ibẹ̀ ni àwọn ṣíà ti jáde tọ́wọ̀n yẹn ń wò yí pé ṣèbẹ́ ní tó súnmọ́ Ànábì ní Ali pé kò wá lo Ali pé Abubakar kẹ̀ kò sí nlé iṣẹ́ ni ẹni tó wà nlé Umaru tó jẹ́ akíkanjú tó wà nlé iṣẹ́ ló sọ pé tóun bá gbọ́ lẹ́nu ẹ̀ níbi tí ara ta dé òun máa bẹ orí ẹ̀ ni nígbà tí Abubakar iṣẹ́ wàá dé ó lọ bá òjíṣẹ́ Ọlọ́run ó ká ojú ẹ̀ ó kíìsì ẹ̀ ó dẹ̀ sọ fún pé òjíṣẹ́ Ọlọ́run tó ó ṣẹ̀ wàá mú àwọn Ansar àwọn yẹn ti jókòó àwọn yẹn ti sọ wípé àdó wọn làwọn máa ti yan aṣáájú sìn nítorí pé ó ti kú Mẹ́kà ó ti wà ní Mọ̀dínà gbà tó ń wá lọ bá wọn pẹ̀lú Sayyidina Umar nígbà tí wọ́n wá débẹ̀ ó wá sọ fún un pé kò tí ì lè kàn yín Kùrẹ́ṣì ni àmìrì yìí wà tó wọ́n dẹ̀ gbà sí lẹ́nu gẹ́gẹ́ bí pé wọ́n mọ̀ kíni ó wá nínú Abu Ubaida Ibn Jarrah àti Umaru pé kán mú èèyàn kan nínú àwọn méjèèjì ìkan wà lọ́tún ìkan wà lósì ó ní ẹni tó bá wù yín ní méjèèjì ní kí ẹ mú àwọn méjèèjì lọ́wọ́ fọwọ́ ọ̀hún sókè. Allahu Akbar Abubakar sọ pé ìwọ ló tó ìwọ ló kàn. nígbà tó dẹ̀ fọwọ́ ẹ̀ sókè lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló ti ń àdírẹ́sì àwọn ènìyàn tó tiẹ̀ pé ó ti ń bá Islam nígbà yẹn ó tún ṣe bẹ́ẹ̀ ni pé gbàtà níbi wà láyé ni àwọn ni wọ́n gbé Islam ni wọ́n gbé dúró nígbà tó náà dẹ̀ fẹ́ kó ń bẹ̀ ó mú Umaru tó gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ̀sìn wa ń lọ láti gbà yẹn wọ́n ń gbìyànjú kódà alukurani òjíṣẹ́ Ọlọ́run ò sọ fún wọn pé kán kọ sílẹ̀ nígbà tán ni wọ́n máa kọ sílẹ̀ iṣẹ́ lè sẹ́yìn náà mọ́rù yarí o bó jẹ́ Ọlọ́run ní ká máa kọ sílẹ̀ o tó mọ́ òfìsà fara wà mọ́ kùtìbà kára ń tá yàn bá sórí tó bá ti kú téèyàn bá ti kú ó ti parí náà nìyẹn wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá Kùránì sórí tó ìyẹn ló fà tó jẹ́ pé àwọn sàábì ipa tó ń tú kú lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà àwa náà tá a wà nísìnyí sàmọ́nì tá a wà yìí lùkúlù ìjà ni sàmán
walikuni samani rijal àwa là ń jẹ́ ìgbà báwa báyìí tìyín bá ṣe rí nígbà máa ṣe rí tí Islam bá ń lọ déédéé àwa àfa táwa ń bẹ̀ ni àwọn olórí táwa ń bẹ̀ ni tó bá dẹ̀ lọ́ọ́lẹ̀ àwa táwa ń bẹ̀ la ṣe kí ni ká gbìyànjú nígbà táwa bá ìwà láyé káwa náà ká kópa rere káwa náà lè lórúkọ rere níjẹ̀bú òde yìí sìn àwọn bàbá wa kúkú tí wọ́n kọ́kọ́ gba Islam orúkọ wọn ní parẹ́ wọ́n ṣe gba Islam jọ náà lọ́hùn àwa náà nínú ilé wa nítorí wọ́n pẹ̀lú tó máa bi wá léèrè pé mo lọ bá Islam níbo ló fi Islam sí. báwo ni wọn náà kú mẹ́. ọ̀rọ̀ pé kò kàn mí nítorí pé gbogbo wa à ń lọ sọ́run tọ́ba dẹ̀ tó kúrò láyé tá a lọ sọ́run à níbi tá a ń lọ ju ọ̀run náà lọ ẹ jẹ́ ká tọ́jú ọ̀run látàyè lọ Ọlọ́run ọba kó lè tọ́jú àwa náà. a dúpẹ́ fún Ọlọ́run ọba àwọn stars wa Chief Imam Abdulmajid Alinsin tó dẹ̀ jẹ́ mufasil fún Ìjàdá quarters àwọn lọ́wọ́ ti dá wa lẹ́kọ̀ọ́ lórí ipa rere tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi sílẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́ má ṣàbá dúpẹ́ fún yín iléeṣẹ́ Blitz and Junos wọ́n ní ká tún fún yín ní ọṣẹ. Ọlọ́run a máa ràn wọ́n lọ́wọ́ ẹ má bínú iléeṣẹ́ wọn ò ní jóná àdúrà wọn a máa gbà wá àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà táwọn wò wá táwọn gbọ́ wa o. pẹ̀lú ògbọ́lọ́ a máa fi eléyìí ṣe lọ a tún padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àwọn àkànṣe ètò lórí àgbọ́yé Islam abẹ́ Ọlọ́run bá àgbọ́yé náà tí Ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ má jò kúrò láyéláyé kọ́lọ́ wá jò jẹ́ ìmọ́lẹ̀ fún wa nílé ayé ní kọ̀rọ̀ sáré àti gbangba kíámà وأقول قولي هذا أستغفر الله لكم السلام عليكم ورحمة الله وبركاته. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا